all right mo kí bàbá mo kí yàrá ẹ ṣe àdúpẹ́ bàbá wa yìí àwọn ni bàbá ìyá àbèjì àbí ẹ dárúkọ yín bàbá mi. Bàbá wa Olútúnjí Táíwò. Ẹ̀yin bàbá tó bí ìyá àbèjì. Ẹ̀yin ni ìyá tó bí bàbá àbèjì. Bàbá tó bí bàbá àbèjì. Ẹ bá múlẹ̀ ìdánilẹ́kẹ̀ẹ́ gbé sí wọn lẹ́nu. Mo bàbá. Èmi ni bàbá tó bí ìyá àbèjì. Kí lorúkọ yín bàbá? Olútúnjí Táíwò. Bàbá wa Olútúnjí Táíwò. Ìyá àbèjì ẹlẹ́sọ̀rọ̀ àbèjì. Yes. Ìyá àbèjì lórúkọ yín. Táíwò Ọmọ́wùnmí. Táíwò Ọmọ́wùnmí. Ṣé ẹ̀yin lẹ bí ìbejì? Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin lẹ bí ìbejì? Bẹ́ẹ̀ni sà. Ta lẹ bí ìbejì fún? Mo bí fún Fáwẹnú Benjamin. Fáwẹnú Benjamin. Bẹ́ẹ̀ni sà. Tí wọ́n jẹ́ pásítọ̀. Bẹ́ẹ̀ni sà. All right. Lónìí yìí, ibi tí a sọ̀rọ̀ sí, òun ni wípé ok ẹ máa bọ̀ ẹ bá ń gbé fún ẹ bá ń pásítọ̀ ẹ dárúkọ ara yín. Orúkọ mi ni Fáwẹnú Benjamin Òjó. Alàgbà Benjamin Fáwẹnú Òjó sẹ́yìn ni ọkọ arábìnrin yìí. Olóbìnrin fún mi. Sẹ́yìn ni ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ ìyàwó yín yẹn? Ọmọwùmí Abọ́sẹ̀dé. Ọmọwùmí Abọ́sẹ̀dé Fáwẹnú. Yes. Lónìí yìí kí lẹ fẹ́ lórí àwọn ọmọ yín? Èmi fẹ́ tọ́jú àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn kọjọ́ ọ̀la wọn kó dáa so wọ́n á lè compete pẹ̀lú ẹgbẹ́ wọn in turn wọ́n á mọ̀ mọ̀mọ́ wọn wọ́n á mọ̀ bí wọn so wọ́n á lè kàwé ní àwùjọ tó dáa so kò ní sí pé bóyá wọ́n dàgbà wọ́n wá rí pé ọmọ tí mo bí ṣáájú wọn ilé ìwé kan ni wọ́n lọ tó dáa tí a wá fà wọn lọ sí ilé ìwé kan tí ò dáa so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run tí mo ṣe fún Táyé mo fẹ́ ṣe fún Kẹ́hìndé. Kí ló fà á tí ìyá àbèjì òfin náà ò lè fẹ́ yín mọ́? Olómọ àwọn ẹbí mi bi léèrè ó lè wọ́n fẹ́ mọ́ àwọn ẹbí mi lọ sọ́dọ̀ sílé wọn sọ́dọ̀ àwọn ẹbí tiẹ̀ náà lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ àdọ̀ àwọn ẹbí mi wọ́n bi léèrè n tó sọ ńgbà yẹn ni wípé mo máa ń bá àwọn sùn púpọ̀ jù so tó fi di èyí yìí kò rí ẹ̀sùn kan tó sọ àyàfi tó sọ fún yín ni wípé bóyá ń gbàdé tó ń lọ sí hospital pé mi tẹ̀lé òun lọ mímọ́ rẹ̀ ṣètò tí mo fọ́n lówó owó ọ̀kadà tó gbé òun àti màmá lọ sí hospital lálẹ́ ẹjọ́ yẹn ṣùgbọ́n covid-19 tó wá ń ta kò jẹ́ kí mi lè débẹ̀ lálọ́jọ́ mọ́lẹ̀ débẹ̀ níjọ́ kejì ó ní pé mi tẹ̀lé òun dé hospital tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ so gbogbo owó hospital yẹn ni mo dẹ̀ san I do the caring everything àti tọ́jú àwọn ọmọ ṣùgbọ́n nígbà tí mo dẹ̀ bá wọn sọ àti bàbá tí wọ́n jẹ́ bàbá fún un pé táwọn ọmọdé bá ti tó lọ sí school máa wá kó wọn ò kán bá lọ sí school tó dáa wọ́n sàfẹ́ káwọn yẹn kó dáa káyé wọn kó dáa kán dẹ̀ mọ Ọlọ́run so ó jẹ́ ìdí tí mo fi sọ pé káwọn ọmọ yẹn kán wá sí school tó dáa àkókò tí mo máa ń sọ̀rọ̀ yìí nìsín iṣẹ́ dàbẹ̀ ni pé ó kù náà lọ́wọ́ mi ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi sọ wípé ọmọ mi máa lọ sí school tó bá wù mí pé n bá sọdún méjì ni mo tó rówó tó mọ̀ wípé mo ní àṣẹ wá bá tí mo ń retí so pé káwọn ọmọ yẹn kán wá sí school tó wù mí pé wọ́n máa take àwọn pé màá wúlò responsible fún whatever wọ́n dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni so mi ò lè tijú pé bóyá mi ò lówó lọ́wọ́ ṣùgbọ́n àkókò tí mo wọ iṣẹ́ bọ́rẹ́lẹ̀ but èyí ò ní kí n má tọ́jú àwọn ọmọ mi ọ̀rẹ́ kí n má mú wọn lọ sí school tó dáa pẹ̀lú ìrànwọ́ tó máa rí yẹn ń sìn school táwọn ọ̀rẹ́ mi sọ pé káwọn ọmọ yẹn máa wá ni mo fẹ́ mú àwọn ọmọ yẹn lọ so ìwádìí ilé ìtẹ̀síwájú dé ọ̀dọ̀ ẹni tó ní ilé ìwé yẹn ní òfò ń kọ́bọ̀ àti láti àní tí gbẹ̀tì sì ní pé kí n káwọn ọmọdé yìí wà ó wá ń dùn mí pé àwọn ọmọdé ó fa 4 years wọn ti lọ síbi kankan kì í I'm an educator so not like me lẹ́ka ọmọ mi kan wà lè ká má ti lọ sí ibi kankan ṣùgbọ́n kò sí ìgbọ́ra ẹni yé pẹ̀lú ẹ̀wù ìyá wọn ṣùgbọ́n ń sìn òun náà ló wá mẹ́jọ wọn ń sìn ó ti ń promise mi pé òun máa kọ́ ọmọ wa tí ò kó ọmọ wa ọ̀nà àfi mọ́ fi pé bàbá ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o pé bọ́sẹ̀ ló máa kọ́ ọmọ kí wọ́n bẹ̀rẹ̀ school tó ti ń lọ báyọ̀ bá tẹ̀ gbà wá láwọn school ọ̀sẹ̀ tá a bá fi lọ sí school yẹn àwa ló pàdánù rẹ̀ bàbá náà máa pè mí pípò tí wọn náà máa pè mí ni pé àwọn onírẹ́díò náà pè mí sí pé wọ́n wá fẹ̀sùn kàn mí o àti
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ju gbogbo ẹ̀ lọ àwọn ọmọdé ni èmi fẹ́ kí wọ́n mọ Ọlọ́run mo dẹ̀ fẹ́ kí wọ́n lọ sí iléèwé tó dáa kọjọ́ ọ̀la wọn kó dáa mo ti pè ya wọn kì í sọ̀rọ̀ ẹ̀ méje wọn lójókòó pé tó bá jẹ́ kí n tọ́jú àwọn ọmọdé máa mọ̀ ẹ́ lọ́la o wọ́n dẹ̀ máa sanjọ́ fún ẹ o wọ́n dẹ̀ máa take care rẹ o tí n bá pọn sọ́dọ̀ láàrin ọdún kan ìwọ fúnra inú ẹ̀ máa dùn pé ó bí ọmọ ṣùgbọ́n mi ò mọ̀dí tí ó dàbí ẹni pé gbogbo àfi ń lọ pọtipọti mi ẹ̀ tí ẹ̀kọ́ ká débi tá a dé yìí. kó tó pé wọ́n kọ̀ mọ́ fún yín. ọ̀dà ẹ ṣé bàbá wa Fáwẹnú Benjamin ẹ ṣé àdúgbò púpọ̀ ẹgbẹ́ ń sọ lẹ́ẹ̀kan wípé ẹ̀yin ti promise ẹ̀ kí ni ìlérí tẹ́ ṣe fún yẹn. ìlérí tí mo ṣe fún kò ju pé mo fẹ́ káwọn ọmọdé ilé ìwé tó bá máa lọ mo jẹ́ cooperator I have organization I have cooperative so I'm a farmer with federal government tí nǹkan kan sì mọ́ ń sin sá o but mo ṣe expect pé àwọn kan tá a ṣe o máa padà máa fi orúkọ ẹ̀ ṣe chairman cooperative tí kì í ṣe chairman ìyẹn òun tó tóbi ló sponsor cooperative yẹn. ẹ wá mi orúkọ wọn ṣe chairman. bẹ́ẹ̀ ni pé orúkọ ìyàwó yìí yẹn bá dé wọn mọ̀ bó tó bá dé inú àkáǹtì ló máa dé sí èmi ọ̀gá máa wá transfer rẹ̀ sínú àkáǹtì ẹgbẹ́ máa ti lọ́kàn wípé màá fún un ní nǹkan kan nọ́mbà wọn ọ̀sán kókó tiẹ̀ ṣiṣẹ́ ọmọ lọ́wọ́ èmi lọ́wọ́ lọ́wọ́ pọ̀ àkáǹtì fún ní báǹkì o èmi sọ pé ó máa dé síbẹ̀ o mo fún wọn bí àkáǹtì mẹ́ta fún un ṣùgbọ́n yọkan la máa lò ń bẹ̀ pé tó bá ti dé ìfẹ́ àwọn àbúrò ẹ̀ méjì gan pé mo fi orúkọ wọn méjì sí abẹ́ rẹ̀ pé tẹ́mọ tó bá dé o máa mọ nǹkan kan o bàbá sọ̀rọ̀ kan tó wù mí lórí bàbá ló jókòó yìí níjọ́ tá a sọ̀rọ̀ tí ó sọ pé òun ò fẹ́ mi mọ́ bàbá sọ fún mi pé pásítọ̀ àwọn ọ̀gbọ́mọ lọ́wọ́ rẹ o ọmọ ló sọ pé òun ò ṣe mọ́ o kí n má gbàgbé àwọn o ọ̀rọ̀ yẹn wú mi lórí ó wú mi lórí bàbá tó jókòó yìí bàbá dáadáa ni ọ̀rọ̀ kan wà tí mò ń bá Bọ́sẹ̀ sọ lẹ́yìn mi ò ní sọ bí báyìí pé Bọ́sẹ̀ ó dùn mí fún ẹ gan mo ní bọ̀ jẹ́ kí n tọ́jú àwọn ọmọ yẹn létà àwọn ọmọ yẹn wọ́n máa dùn máa pọ̀ pé nǹkan tí máa lágbára nínú owó yẹn máa fún wọn. nísìnyí nígbà tí ẹbí ń kọ́ àwọn lọ sí skul báyìí yẹn pé ìyá àbèjì àti ìyá tó bí ìyá àbèjì wọ́n tẹ̀lé yín láti lọ mọ ọ̀dọ̀ yín ó ti yé yín lórí pé wọ́n lè máa wo àwọn ọmọ ẹ̀ nígbàkúgbà tó bá fẹ́ rí àwọn ọmọ ẹ̀ àbí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ́má wà ń bẹ̀ number one. kí ni kọ́má. ẹ̀gbọ́n àwọn ọmọdé yìí kó tó dé lánàá it was after 6 in the night. school yẹn náà ni school tẹ́gbọ̀n wọn lọ òun mo ti mẹ́gbọ̀n wọn náà lọ sílé wọn ibẹ̀ ló náà ń lọ so definitely tí ọmọ ọba tí ti school dé wọ́n wà ní school yẹn ò dínà púpọ̀ síbi tí a wà ní so wọ́n ṣe extensive coaching fún àwọn ọmọ ńsìn tó bẹ̀rù àwọn òbí lọ́rùn tá a bá ti lọ bí iṣẹ́ tẹ́ bá jáde ní aago 2 wọ́n á ṣe prep wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ lesson ní aago 2 àbọ̀ aago 3 ìgbà tí wọ́n bá tó dé ṣe mọ̀ pé irú yẹn sìn ó ti ní time táwọn ọmọ máa dé school and it's going to be Monday to Friday now ìjọ Saturday àwọn ọmọdé yìí sìn wọ́n ti lé lọ́dún 4 they are going to 5 years now so wọ́n gbọ́dọ̀ ebi tẹ̀ as an educator èmi ló máa sọ fún àwọn school tó wà bẹ́ẹ̀ yẹn pé I will take care of my child kí wọ́n wọlé sí class báyìí pẹ̀lú káàtì ọ̀fẹ́ wọlé sí yẹn ń sìn mo ti lọ́kàn wípé mo lè má ní àkókò yẹn máa gba tíṣà kan níbẹ̀ yẹn because wọn àti lè kọ́ wọn àti lè kà wọn àti lè ṣe everything so wọn lè máàcì primary one tí mo fẹ́ kí wọ́n gbé wọn sí láti máàcì primary one yẹn mo láti ṣiṣẹ́ ìdákọ́ńkọ́ mo láti sanwó ọmọgọ̀ míì kó tó di pé a máa lè wá rèsì wọn sí standard yẹn they are very far behind. so ó jẹ́ èdè tó pé tẹ́ bá wá fẹ́ wá ń sìn ok bóyá ìgbà báyìí la máa wá o kí wọ́n bá lè fojú kan àwọn ọmọ so kò ní bóyá mi ò lérò bẹ́ẹ̀ o tá a bá sọ pé ní sùkúl àwọn ọmọ ń sìn wọ́n ti mọ̀ mí tàbí tó máa mọ̀ wọ́n ní fẹ́ pé bọ́bá nìkan kan àdóòló lè mọ̀ bí bẹ̀rẹ̀ ti ṣe rí sá o. ohun tó bẹ̀rẹ̀ ni pé Sunday wà nílẹ̀ ìyá wọn lè máa wò wọ́n níjọ́ Sunday ni torí bẹ́ẹ̀ ni Sunday ni bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ̀yin bàbá ókè ìyá má bọ̀ súnmọ́ bí
ìyá àbèjì kò ní ṣe yín o kò ní sọ ọmọ yín kò ní ṣe gbogbo alágbára Ọlọ́run ẹ ti gbọ́ bí bàbá àbèjì tó jẹ́ ọkọ yín kí nǹkan tó sọ kí ló fà tẹ̀yìn òfìfẹ́ wọn mọ́. mi ò fẹ́ wọn pé káàkiri máa lọ lẹ̀. kò ní rísì kankan pàtó kò fẹ́ wọn mọ́ ni nísìnyí wọ́n fẹ́ kọ́ àwọn ọmọ bíi sọ́dọ̀ kí wọ́n lè kó wọn sí ilé ẹ̀ iṣẹ́ ọ̀rẹ́ ibi ẹ̀ńsẹ̀ ẹ̀ńsẹ̀ náà. mo bá àwọn tajà ní ti. wọ́n fẹ́ kọ́ àwọn yìí sọ́dọ̀ àwọn tẹjọ bí yìí pé kí wọ́n lè máa tọ́jú wọn ṣe fọwọ́ sí. mo fọwọ́ sí. ẹ sọ dáadáa. mo fọwọ́ sí. ẹ̀ẹ́dẹ̀ ní orí ọ̀fẹ́ láti máa lọ wò wọ́n ṣe gbà bẹ́ẹ̀. mo gbà bẹ́ẹ̀. nísìnyí dáhùn pé wọ́n ní ọdún mẹ́rin ní dáàmú ìdílé ó ti dàgbà wọn ò mọ̀ ọkọ wọn ò mọ̀ ọkọ àwọn ò tí ì mọ anything nípa education rárá ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ wò wọ́n Sunday lẹ́nu lọ wò wọ́n tàbí ló pẹ́ lọ́lẹ̀ Saturday tàbí ẹ bá lè fẹ́ lọ ẹ pè wọ́n. sọrí ohun tí à ń gbé à ń loko ọ̀la rẹ̀ fáwọn ọmọ yìí ni o mo fẹ́ kọ́ mọ̀mọ́ dájú pé à ń torí rẹ́lẹ̀ ọ̀la fún àwọn ọmọ tó bí ni o ó ti yẹ mo mọ̀ bó ṣe máa yára rẹ gẹ́gẹ́ bí abiyamọ pé kò rọrùn ṣùgbọ́n àbí kó pámọ́ra kó fi ra ọ̀la fáwọn ọmọ yẹn ohun tí mo sọ ti yẹ kó pámọ́ra kó fi ra ọ̀la fún àwọn ọmọ tó bí yìí wọn ò ní ọmọ wá o àbọ̀sọ bẹ́ẹ̀ ni wọ́n lè sì mọ orí ọ̀fẹ́ àti máa ra nǹkan tó bá ń lọ a kì í sán ọwọ́ lọ sọ́dọ̀ ọmọ ẹni ìwọ́n náà ra nǹkan kan Ọlọ́run máa bò wọ́n náà ní àṣírí ìfọwọ́sowọ́pọ̀ ni bàbá àtìyá gbọ́dọ̀ ní nígbà tí ìpínyà bá dé láàrin àwọn méjèèjì ìpínyà ti dé nìyẹn ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kò dẹ̀ sí ohun tó fà á ní wípé nísìn ìwọ fúnra rẹ kò sí ààyè fún ẹ láti pé bóyá kọ́ ọmọ lọ sí skul tí bàbá wọn lọ tí bàbá wọn kó wọn lọ kọ́ máa lọ kó wọn bọ̀ kò sáàyè fún ẹ ìwọ náà lè múra sí iṣẹ́ tí wọ́n ní oṣù tó fi gbé èèyàn láyé tí mo sọ yẹ Ọlọ́run wà pẹ̀lú rẹ o olórí káàdì máa pè wọ́n àdúrà ni kò máa ṣe fún wọn o ti gbọ́ gbogbo ẹ̀ tó bá wù wọ́n sẹ̀ jẹ́ kí èèyàn lọ torí pé ẹjọ́ bímọ fúnra yín ni o ti gbọ́ mo sọ Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín lágbára Ọlọ́run Sunday òun ni o lè máa lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yẹn pé wọ́n tó bá dẹ̀ wà lọ́dún dé pé wọ́n gbé mo tẹ̀ fẹ́ lọ mo fẹ́ yọjú sáwọn ọmọ yẹn o wọ́n ní ọ̀dà káàbáyé ni wọ́n wà nílé wọ́n á sọ fún ẹ ó dẹ̀ lọ́bẹ̀ tí ò sí wàhálà kankan àbọ̀rọ̀ mi ò yẹ ní ọ̀dọ̀ wa a dẹ̀ kọ undertaking wípé nípa condition tó wà nílẹ̀ as undertaking tá a jọ ṣe rèé ó ti yẹ yín undertaking tá a ṣe òun rèé ó ti yẹ yín sìn so now nísìn ẹgbà tí ń rè pásítọ̀ tọ̀dọ̀ yín rè bàbá tọ̀dọ̀ yín rè o so àmì o màmá ẹ̀dẹ̀ aláǹkú màmá ẹ bá bọ̀ mà ẹ wọlé báyìí. Báwo lẹ ń ṣe jẹ́ sí pásítọ̀? Ẹ̀gbọ́n wọn. Ẹ̀gbọ́n wọn kí lórúkọ yín? Mrs. Margaret Adegbite. Mrs. Margaret Adegbite. Adegbite. Ó dáa, ẹ̀gbọ́n wọn lẹ jẹ́? Bẹ́ẹ̀ni. Bá a ti ń sọ̀rọ̀ yìí, a ti hand over ọmọ fún Benjamin. So ìyá ọmọdé ní orí ọ̀fẹ́ láti mọ wá wo àwọn ọmọ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ bá wa ṣiṣẹ́ ní lórí débi pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyá ọmọ tí ìyàwó náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá ọmọ
àtẹ̀yìn náà náà balánú adẹ́gbà ìṣàkóso àmín o àní gbórúkọ burúkú àmín o lágbára Ọlọ́run àmín ẹ ṣeun ìyá mi ẹ ṣé gan ẹgbẹ́ mi fún ọ̀làdẹ́kì tí àjọkọ ẹ̀ sáyìn ni mo fún yín o ẹ ṣé púpọ̀ o ẹ ṣe àdúpẹ́ ọlá máa fún yín. àmì Ọlọ́run ẹ̀yin yẹn wá ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o àwọn máa ń so igi ni a kì í tú igi a máa ń so igi ni a kì í tú igi gbogbo pátápátá ọ̀rọ̀ wa ò sì ní dojúrú àwọn ìbejì wọ́n dàgbà wọ́n jẹ́ èèyàn láyé wọ́n mọ gbogbo ẹ̀yin tẹ́ bí wọn lọ́mọ lágbára Ọlọ́run wọ́n mọ̀ wọ ìyá àbejì wọ́n mọ bàbá àbejì láti Ọlọ́run ẹ fìfẹ́ bára yín lò ẹ fẹ́ bára yín lò ẹ tọ́jú àwọn ọmọdé bí ó ti yé yín àmọ́ owó sì yàn wọ́n yanjú lágbára Ọlọ́run ẹ ṣé púpọ̀ mo kí bàbá lẹ́ẹ̀kan sí ẹ ṣeun ọjọ́ yẹn á dalẹ́ fún wa mo sì kí ìyá àbejì mo kí wọn tó jẹ́ ìyàwó bàbá mo kí gbogbo yín dáadáa ẹ ṣé àdúpẹ́ ọ̀rọ̀ gbogbo lọ́dàyọ̀ ikú tó yáwó kankan kò ní pa yín kò ní pa wá náà lágbára Ọlọ́run á tún ríra pẹ́pẹ́pẹ́ láṣẹ Ọlọ́run ẹ ṣé àdúpẹ́ púpọ̀.